Ẹ kú ìgbà gbogbo, bó jẹ́ àárọ̀ lẹ bá wà, bó jẹ́ ọ̀sán, bó jẹ́ alẹ́, ààbò Ọlọ́run á dájú lórí wa o. Àánú Ọlọ́run á péye o. A kú sinmi ẹ̀ní sinmi òní yìí kò ní jàjẹ́ mọ́ fún wa. In Jesus name, amen. Ẹ̀yin èèyàn mi, wọ́n ní dúró sí ìbẹ̀rù sí o fún ẹni tó gbódó mi. Bẹ́ẹ̀ ni, wọ́n ní Pastor Jerry ó wá sí ààfin, wọ́n ló yàwó ààfin. Wọ́n ló yàwó ààfin tó sọ pé, kábíyèsí ẹ̀yin mo wá rí. Ní kọ́mọ́nkóbó, ẹ bẹ̀rẹ̀ sí ní máa gbé ìgbésẹ̀ pé nǹkan tó òun bá wà ní pé wọ́n ní kábíyèsí Naomi pé ẹ ti relax ju o. Ẹ relax pé kò tí tó time tẹ máa relax. Kò tí tó time tẹ máa ẹ yí wà lẹ́nu iṣẹ́ o. Iṣẹ́ gidi lẹ́wà pé nígbà tí gbogbo wàhálà rògbòdìyàn bá ti kọjá lọ, ìgbà yẹn ni ìsinmi bẹ̀rẹ̀. Pé ṣùgbọ́n sìn, pẹ̀lú gbogbo àwọn èèyàn bí èèyàn tó wà láàfin pẹ̀lú yín, pé kò sí sinmi o, ẹ gbọ́dọ̀ sinmi. Ẹ máa ja ìjà yìí, ẹ ja ìjà rere, ẹ ja ìjà ṣẹ́gun, ẹ ja ìjà yìn Ọlọ́run lógo. Wọ́n nítorí ìgbésẹ̀ tán tún gbé ń sìn, wọ́n ní Pastor Jerry ní ìgbésẹ̀ táwọn òṣìkàṣìkà tán láwọn ò ní jáwọ́ nínú iṣẹ́ ẹbí wọn. Pé nǹkan ìgbésẹ̀ tán tún fẹ́ gbé pó lágbára. Pé wọ́n dẹ̀ máa gbé ìgbésẹ̀ yẹn tó jẹ́ pé wọ́n máa gbé tán gbà tán bá gbé tán wọ́n ní kí làwọn gan ṣe eléyìí sí, wọ́n tún máa regret lọ́kàn ara wọ́n tún máa regret ní gbogbo ìgbésí ayé wọn wá dàrú. Ọ̀nà wọn àti ilé wọn àti gbogbo ayé wọn máa dàrú. Ìgbà yẹn náà máa sọ pé kí ló dé ta lọ gbé ìgbésẹ̀ yìí? Wọ́n ti fọwọ́ ara wọn ṣera wọn. Bẹ́ẹ̀ náà máa fọwọ́ ara wọn ṣera wọn náà ní lóòótọ́. Pé ṣùgbọ́n kó má affect kábíyèsí, kó má affect Naomi, kó dẹ̀ má affect àwọn ọmọ Naomi. Pé bẹ́ẹ̀ ni wọ́n ní nǹkan tí ẹ̀mí sọ fún wọn pé kí wọ́n sọ fún kábíyèsí àti Naomi pé àpẹ tí ń rìn láti jù. Pé má sọ pé kí lẹ fẹ́ ká ṣe? Ṣé gbogbo nǹkan tán gbogbo eré tán sá láṣẹ bí wọ́n lukudéètì ni? Wọ́n ṣubú dànù ni? Inú ìnira inú ìgbèkùn náà fira wọn sí. Pé ṣùgbọ́n ṣẹ́ṣà mọ̀ pé ewúrẹ́ aláìgbọràn tẹ bá lé wọn bí wọ́n máa yọ sọ́hùn. Ẹ bá yí lé wọn lọ́tùn ẹ tún yẹ sósì. Wọ́n tó wá lé wọn awẹ́jú wọ́n gbẹ̀yìn yọ. Wọ́n ní kẹ́ máa relax kábíyèsí. Wọ́n ní kí kábíyèsí àti Naomi pé má ti relax o. Ìsinmi ń bọ̀ jọjọ, ìsinmi ń bọ̀ kankan fún yín. Ṣùgbọ́n this time around ẹ yí wà lẹ́nu iṣẹ́. Wọ́n ní tójú tì yẹ ni àparò fi ń ríran pé kẹ́ lajú lẹ̀. Kẹ́ kíyèsára gidi gan. Wọ́n ní kẹ́ kíyèsára. Ṣé àmọ́ pé ìwé mímọ́ sọ fún wa? Ó ní ẹni tó bá dúró kó kíyèsára kó má bàa ṣe kíni, kó má bàa ṣubú. Kẹ́ mọ̀ pé àwọn tó dúró gírí, tó rò pé àwọn dúró gírí, kó má relax o. Kó máa wò tún, kó máa wò sí, kó máa wò wájú, kó máa wò ẹ̀yìn, kó máa wò òkè, kó máa wò sàlẹ̀. Bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kó rí. Bẹ́ẹ̀ ni ilé ayé yìí àwa jàjàgbara ni o. A dẹ̀ máa já, a dẹ̀ gba ara wa. Ọlọ́run á dẹ̀ ṣàánú fún wa. Ọlọ́run ló máa gbà wá. Bẹ́ẹ̀ ni nígbà tí Ọlọ́run Ọlọ́run bojú wolẹ̀ tó wọ ọ̀run torí pé ayé yìí bàjẹ́ pátápátá báyẹn ni. Ó ní kó má worry pé Jésù á dìde. Wọ́n gbà tó ń ṣe meeting ní ọ̀run ní ayé ìgbà yẹn. Wọ́n ní Jésù gbogbo àwọn áńgẹ́lì pátápátá náà dìde. Gbogbo àwọn ogun ọ̀run náà dìde. Wọ́n ní Ọlọ́run àwọn èèyàn tó dá yìí kò dá kán destroy. Sórí èṣù olórí burúkú ni ó wá sáyé ló fẹ́ destroy gbogbo àwọn tẹ pẹ̀lẹ́ dá sáyé. Ṣé àmọ́ kó ti bẹ̀rẹ̀ látòrí Adam àti ìfòun ló bá àwọn èṣù burúkú yẹn. Láti ìgbà yẹn tọ́lọ́run tó ti curse ayé. Wọ́n ní Ọlọ́run ṣépè fún ayé pé ayé báyìí nítorí pé ìgbàkúgbà tí ayé gbà Olúwa ṣépè fún wọn. Olúwa ló ṣépè fún ayé pé nígbà tọ́lọ́run á bojú wolẹ̀ pé orí pé kinní yìí ó máa lẹ́yìn wọn ò gbọ́dọ̀ ṣe nǹkan tọ́kú tó fọwọ́ ara àwọn bàjẹ́. Wọ́n á pe meeting láyé ìgbàgẹ́ bá ṣe gbọ́ ìwé mímọ́ ṣe sọ fún wa. Nígbà tó ń pe àpéjọ yẹn pé wọ́n ní kí wọ́n máa ṣe kinní ìbá fi ṣe kinní. Wọ́n ní èèyàn ti dẹ́ṣẹ̀ kó lè kùnà ògo Ọlọ́run pátápátá. Ògo Ọlọ́run yẹn rèé kẹ̀dẹ̀ rèé pé a fi nǹkan tó lè gbà wọ́n kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn.
àfi tó wá fi èèyàn ẹlẹ́ran ara kan fi délẹ̀ pé ìjọ tí ẹ̀jẹ̀ ń tọ̀ bá ta sílẹ̀ tó wá lè fi ara ẹ̀ lélẹ̀ pé kò ta ló fẹ́ lọ́nu yín nínú gbogbo èèyàn áńgẹ́lì eléyìí tún sẹ́yìn tó wọ́n yan lóhùn ọ̀nà ọdún Jésù nìkan ló jáde ó ní bàbá send me I will go ó lóun rẹ́dì láti lọ kó wọn wá sáyé láti wá gba iṣẹ́ òkùnkùn báyìí kó wọn wá fi ba iṣẹ́ òkùnkùn jẹ́ kó wọn bá iṣẹ́ ẹ̀ṣẹ̀ run kó wọn pàṣẹ ẹ̀ṣẹ̀ run gbà tí Jésù dé Ọlọ́run dẹ̀ ní òkè ó máa wá sáyé o irú ayé tó máa wá fi ṣe kó wọn máa jù ẹ́ látòkè délẹ̀ ó máa rán ẹ sínú Màríà Wòndíà obìnrin tí ò lẹ́ṣẹ̀ rí tí ò dẹ́ṣẹ̀ rí tí ò sí bímọ rí tí ò dẹ́ṣẹ̀ ọmọ tó bá ọkùnrin ṣe àkóṣepọ̀ pé òun ló máa fi oyún ẹ̀mọ́ yẹn ló rán sí Mary Holy Mary tó fi wá fi bí Jésù Ọlọ́run dẹ̀ tí wá ṣe pé tó wá ti pé 30 years gbẹ̀yìn ló máa padà sọ́dọ̀ wọn báwo ló ṣe fẹ́ parí ó ní wọ́n á fi ẹ̀mí ẹ̀ lélẹ̀ ẹ̀mí ẹ̀ tó bá jọ̀wọ́ ẹ̀ tó fi lélẹ̀ tẹ́jẹ̀ ẹ̀ bá ti ta ìjọ́ tí ìtàn á pa ẹ́ tẹ́jẹ̀ ẹ̀ bá ta sílẹ̀ ó tán gbogbo ètùtù kétùtù tẹ́ fẹ́ ṣe láyé wẹ́ má ṣe mọ́ ẹ̀jẹ̀ Jésù ó ti finish gbogbo ètùtù yín bẹ́ẹ̀ ni bí ìwé mímọ́ ṣe sọ fún wa nígbà tí ẹ̀jẹ̀ Jésù wá finish ló ta sílẹ̀ tó tọ́ pé ó ti parí ìbílẹ̀ ìtẹ́jẹ̀ Jésù yẹn fi drop Ọlọ́run ni ó ti parí ẹ̀jẹ̀ Jésù yẹn ó ti parí gbogbo májẹ̀mú Ọlọ́run pátápátá Ọlọ́run Jésù ti mú ṣẹ orí ẹ̀jẹ̀ yẹn bẹ́ẹ̀ ni nígbà tí ìṣòro dé tí gbogbo tó bẹ̀rẹ̀ sí ní fẹ́ tó táyì tí Jésù máa fi kú nígbà tó bẹ̀rẹ̀ sí ní fún ní wàhálà Ọlọ́run ló yọ pé kó lọ sọ kìkì ọ̀rọ̀ pé kó lọ dẹ́ṣẹ̀ pé wọ́n ní ẹ̀ṣẹ̀ tó ìbàdá pé sọ pé Ọlọ́run ìbàjẹ́ kí aago yìí tẹ̀ kọjá òun kó fi oore ọ̀fẹ́ gba òun kí ẹ̀jẹ̀ yìí kí òun má ṣe wàhálà yìí mọ́ Ọlọ́run ní àwọn áńgẹ́lì wá wọ́n ní Ọlọ́run wá rán àwọn áńgẹ́lì pé ó jẹ́ má sọ bẹ́ẹ̀ ó yá tètè tọrọ ẹ̀ṣẹ̀ pé kọ́lọ́run dáríjì ẹ̀ tó bá ti fulfill á jẹ́ pé gbogbo wàhálà tó ṣe láyé yìí fẹ́ já sásán wọ́n àìkó já sásán fírẹ̀ sílẹ̀ fírẹ̀ sípò ipò tí Ọlọ́run máa fi ìgbà tó wá da ìdáde ègún tó Ọlọ́run máa fi gba gbogbo ẹ̀ṣẹ̀ tó máa fi gba gbogbo èrò rẹ̀ immediately tí wọ́n ti pa tẹ́jẹ̀ yẹn ẹ̀mí mọ́ téèyàn bá rántí gbogbo olóò ní dẹ́ṣẹ̀ o torí tá a bá tún dẹ́ṣẹ̀ ṣe ló dàbí ìpínṣẹ́ la tún kan Jésù mọ́gi lélẹ́ẹ̀kejì wọ́n ní bí àwọn áńgẹ́lì wá dé níbi tó ti ń jẹ́ ìrora tó ń kàn mọ́gi tó ń kàn ṣó mọ́ tó ń kàn kíní mọ́ ní agbára tó ń gbé adé ẹ̀gún tó gbélé lórí adé ẹ̀gún yẹn wọ́n ṣe ìdíṣẹ́ mọ́ pé ẹ̀jẹ̀ máa yọ ìgbà tó ń kàn ìṣó mọ́ lọ́wọ́ tó ń kàn mọ́ pákó ṣẹ́ mọ́ pé ẹ̀jẹ̀ máa yọ gbogbo ẹ̀jẹ̀ yẹn bó ṣe ta sílẹ̀ ni májẹ̀mú Ọlọ́run ti ṣẹ májẹ̀mú tí Jésù wá sí ayé wá ṣe ó ti mú ṣẹ kí Ọlọ́run tó gbẹ̀mí ẹ̀ tó fi ẹ̀mí ẹ̀ tó bá gba ẹ̀mí ẹ̀ lọ sókè ẹ kúkú mọ gbogbo ẹ mọ àṣírí yẹn ẹ mọ gbogbo sítórì yẹn so láti gbà yẹn lọ ni ẹ̀ṣẹ̀ wa ti jẹ́ ìdáríjì ẹ̀ṣẹ̀ torí Ọlọ́run wá sọ fún mi pé ká tọrọ ìdáríjì ní orúkọ Jésù torí òun ló wá sí ayé wá yá ikú fún wa ó ní ká tọrọ pé ní orúkọ Jésù ó ní ẹ̀ṣẹ̀ wa ti tán tá bá gba wọn bíbí òun nìkan ṣùgbọ́n ó ti parí ẹ bá bìlíìfù ẹ̀jẹ̀ tí Jésù wa ta sílẹ̀ ipò ti parí pé gbogbo ìṣòro wa ti tán Ọlọ́run á dáríjì wa tá bá tiẹ̀ ṣìṣì dẹ́ṣẹ̀ Ọlọ́run á dáríjì wa ṣùgbọ́n ó máa ní má dẹ́ṣẹ̀ mọ́ má dẹ́ṣẹ̀ mọ́ that is it so ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ kí a gba Olúwa gẹ́gẹ́ bí Ọlọ́run wa so wàtáwọn Naomi àti tán sọ pé Naomi àti kábíyèsí wọ́n ti relax ẹ má jà relax tó wọ́n sọ pé tí àwọn pípọ̀ yẹn pé gbèsè tán gbé tó wá tún lọ gbégbé sí akọjú bẹ́ẹ̀ lọ pé wọ́n máa regret ṣẹ́mọ̀ wọ́n ní nǹkan tó ti ṣẹlẹ̀ ètò àwọn náà tún máa regret Ọlọ́run dẹ̀ ní jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ nǹkan burúkú ṣẹlẹ̀ torí ẹ̀ ni pásọ Jerry Eze torí ẹ̀ ló ṣe pé kábíyèsí tó wá sọ́dọ̀ kábíyèsí tó wá jẹ́ iṣẹ́ yẹn fún pé kọ́ má relax o wọ́n gbọ́dọ̀ wà ṣọ́ra kán bẹ̀rẹ̀ sí ní wà very careful wọ́n wà careful torí àwọn oníṣẹ́ ibi tó wà láàfin yẹn pé wọ́n yìí ń dọdẹ ṣùgbọ́n Ọlọ́run ò ní fún wọn ṣe mọ̀ pé wọ́n ní tí Ọlọ́run bá ti fi ọ̀tá wa pa tọ́ta wa tó ti fi ọ̀tá wa hàn ni pé kò lè pa ni mọ́
o gbàtà àṣírí wọn ti tú báyìí wọn ò lè rọ́nà lọ gbogbo ọ̀nà wọn báyìí wọ́n máa crumble wọ́n máa yọ̀ wọ́n dẹ̀ máa fọwọ́ ara wọn ṣera wọn nítorí ká má bàa regret torí pásítọ̀ Eze oníkí kábíyèsí àti Naomi kan ṣọ́ra ṣe ààbò Ọlọ́run adájú lórí wa lórúkọ Jésù. Ẹ̀yin èèyàn mi ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi subscribe ẹ bá mi fi tó kù sí comment section ààbò Ọlọ́run adáríjì yín á dá lórí yín ààbò Ọlọ́run adáríjì ààbò Ọlọ́run adárí gbogbo ẹ̀ṣẹ̀ yín pátápátá Ọlọ́run adáríjì wá o gbogbo wa torí Bíbélì sọ pé gbogbo ènìyàn ló ti ṣẹ̀ pé wọ́n sì ti kùnà ògo Ọlọ́run Olúwa gbogbo ọ̀nà tá ti fi ṣẹ̀yìn tá ti kùnà ògo Olúwa dáríjì wá ẹ fi torí Jésù Kristi kú àti ìjìyà Jésù lórí igi àgbélébùú kẹ́ fi dáríjì wá kẹ́ fi wò wá sàn kẹ́ fi pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ lórúkọ tí Bàbá tí Ọmọ àti tí Ẹ̀mí Mímọ́ ẹ ṣé ẹ̀yin èèyàn mi tó ṣẹlẹ̀ ń kẹjà ààbò Ọlọ́run adájú lórí yín o Jésù àní fi Sunday òní ìṣàṣemọ̀ gbogbo nǹkan tá a bá dáwọ́lé látòní lọ rere ló máa já sí Jésù Olúwa wa àmín.